ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o arábìnrin madam ti bọ́ta o wọ́n ní bàbá Tinubu ń ṣètò àwọn Boko Haram o èyí tí èwo la fẹ́ gbọ́nu gbogbo tó ń ṣẹlẹ̀ báyìí àbájọ lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ṣàdédé rí i pé àwọn tó bá ti mú wọn rí wọn gbà jáde àwọn tó bá ti mú wọn rí wọn gbà jáde wọ́n ní kò ń ṣe bójúbójú ni wọ́n lò fún Donald Trump tẹ́ bá gbọ́ iye tí Tinubu san fún àwọn Boko Haram ẹnu obìnrin lẹ ti máa gbọ́ mílíọ̀n èmi kàn mú sọ ẹjọ́ ìjájọgbọ́ lẹ́nu obìnrin. Please don't forget to subscribe, like and share. Níbo ni Nàìjíríà ń lọ ó ń lọ àǹtí àwọn èèyàn kan fọwọ́ pa lórí àwọn èèyàn kan ń sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbọ̀n tí arábìnrin tún sọ jáde wọ́n ní kẹ́ pariwo síta o àwọn Boko Haram ń gbowó lọ́wọ́ ìjọba Tinubu o. tí máa ń sọ fún yín pé bàbá Tinubu ọmọ onínàkúnà ni ó máa sọ Nàìjíríà di pangolo Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé Sierra Leone àbí Cameroon ló máa tà wá fún ní half price. Ṣé ti gbọ́ pé irọ́ ni bàbá Tinubu pa pé wọn ò settle àwọn Boko Haram àwọn ISWAP àwọn Lakurawas àwọn Musibawu àwọn Ahmed àwọn Fatai irọ́ ló ń pa o bàbá Tinubu fún ọ lówó. Ẹ jẹ́ kí n já yín sí from a reliable source from one of our coalition members tí ó ń ṣọmọ Yorùbá tó jẹ́ ọmọ Akwa Ibom. Ó ní ánsà lọ́wọ́ ó ní àwọn Lakurawas àwọn ISWAP àwọn Mẹ̀múdù wọ́n béèrè 3.8 billion lọ́wọ́ bàbá Tinubu 3.8 ẹ̀yin ará mi 3.8 ló béèrè lọ́wọ́ bàbá Tinubu. Bàbá Tinubu ò negotiate pé wọ́n fún wọn ní 1 billion kò negotiate sí 2 billion kò negotiate sí 3 billion kò fún wọn níye tó ń béèrè o. Bàbá Tinubu oníkòmọkòtò ọmọ onínàkúnà ọmọ tálọ́ṣì tó délé owó tó ń ṣe bẹ̀ yamayama tó ń ṣe mọ́kúnmọ́kún. Bàbá Tinubu fún wọn ní 3.8 o ẹ̀yin èèyàn mi 4.5 lọ ní bàbá Tinubu fún wọn o ó fún wọn ní iye tó fẹ́ gbà ó tún fún wọn léèní sí i àti wá rógo láláìdésẹ̀lẹ̀ ẹ̀yin èèyàn mi bàbá Tinubu ti do nínàkúnà ọmọ àlè tó wá láti ilé tálákà tó wá ń ṣòwò báṣubàṣu tó ń ṣòwò bí ọmọ àlè bàbá Tinubu ò fún Lakurawas ní 3.8 million o 4.5 iná ló fún wọn o. Ẹ ní kí bàbá Tinubu gbé iye tó gbé jáde iye tó fún wọn jáde tó bá tó bẹ́ẹ̀. Bàbá yìí máa sọ Nàìjíríà di pangolo mọ́ wa lórí ká tó lọ. Bàbá olórí burúkú yìí tó ti fi gbogbo ilé ayé kó ọrọ̀ jọ tí kò mẹ́ni tó máa jẹ́. Ẹ̀yin ará mi ẹ pariwo síta ẹ jẹ́ kí United States gbọ́ pé bàbá Tinubu ń ṣètò làwọn Boko Haram ó ṣẹ̀ṣẹ̀ fún wọn ní 4.5 bílíọ̀nù. Bàbá Tinubu ò tún títí ṣe kò fún wa níná kò fún wa lómi ó wá ń fún Boko Haram ó ń fún ISWAP ó ń fún Lakurawas. Ẹ̀yin ará mi bàbá Tinubu fún Lakurawas àtàwọn Mẹ̀múdù àti Mẹ̀múnọ́ọ̀tù ó ń fún wọn ní 4.5 million. Ẹ bèrè pé láti ṣe kíni ṣé láti má pa wá mọ́ ni àbí kán jáde kúrò lórí ilẹ̀ wa. Ẹ bí bàbá Tinubu o ẹ̀yin ọmọ Yorùbá ògidì bàbá olórí burúkú gidi olórí burúkú multiply by olòṣì ni bàbá Tinubu. Bàbá onínàkúnà abíyágbá bàbá mélòó ló kàn èmi ló kàn. Wọ́n ti gbélé bàbá yìí lọ́wọ́ ó ti ń ṣe rádaràda rúdurùdu wọ́n ti ṣépè fún bàbá Tinubu o. Àwọn Fúlàní ti rí èpè kàbìtìkàbìtì èpè làǹlà wọ́n ti sọ́lù bàbá Tinubu lórí. Bàbá Tinubu ti fa wèrè lọ́yàn wọ́n bèrè 3.8 bàbá Tinubu fún ọ ní 4.5 ọmọ onínàkúnà o. Adékúnlé ọmọlódò ọdẹ ọmọlódò orin bàbá tó ti ya síwín tó ti ya wèrè. Ṣó yẹ kí bàbá Tinubu
kó máa bá Boko Haram ṣe negotiation kó tún wá bèrè owó lọ́wọ́ ẹ̀ kó máa fèèní sí ẹ̀yin ará mi ẹ dákẹ́ ni ẹ ń wo bàbá burúkú yìí lójú ní ṣé àmọ́ ń ta máa ṣe ní ẹ jọ ẹ pé àwọn ọmọ Boko Haram tẹ bá mọ̀ wọ́n ẹ pé wọ́n ní kó wá gbé kó máa gbé lọ á fún wọn lọ́fẹ̀ẹ́. Bàbá Tinubu ò wúlò fẹ́yàn kankan o ó ń gbèkùn ó ti gbàbọ̀dẹ̀ kì í ṣàfáwà nìkan àti ìrandíran ẹ̀ ó ti gbàbọ̀dẹ̀ fáwọn ìrandíran ẹ̀ náà kì í ṣàwà nìkan ṣùgbọ́n kó tó polúṣe kó tó sọ wọ́n di pangolo ẹ pé Boko Haram ẹ bá mi pa àwọn ISWAP ẹ pé Làkùráwàsì ẹni mo ní kó máa bọ̀ á donate bàbá Tinubu tó bá possible á ní káwọn ọmọ ẹ̀ kán tẹ̀lé kán jọ máa lọ sí Sambisa. Bàbá Tinubu ti ya wèrè o ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ dìde. Bàbá Tinubu ti settle àwọn Boko Haram o ó ti settle wọn pẹ̀lú 4.5 billion from a reliable source from one of our coalition group organization láti Akwa Ibom. Bàbá Tinubu ti settle wọn o ẹ gbà wá ìbò sí ará àdúgbò ẹ wá wọ intervention lórí bàbá mélòó ló kàn bàbá yìí ti ya wèrè bàbá Tinubu ti ya wèrè mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín lẹ́yìn tó bá wọn dúnàdúrà tán kò tiẹ̀ ná táwọn èèyàn bá máa bèrè owó next time because ẹ̀yin ará mi ẹ kọ́lẹ̀ tó bá di Tuesday or Wednesday àwọn wèrè yìí máa tún lọ gbé èèyàn wọ́n tún máa lọ pa èèyàn níbòmí wọ́n á bèrè fún 5 billion bàbá Tinubu á tún fún wọn ní 7 billion gbọ́ tí bàbá yìí tó ń fún wọn ó lọ ya lọ́wọ́ IMF ní o 50 years lẹ́ni ànísanwó ìtàn olórí burúkú bàbá yìí àti tàtẹ́rù ń pa bàbá Tinubu á ti lọ in 50 years àwọn ọmọ wa ló máa san gbèsè tí wọ́n jẹ ẹ bá mi pé bàbá Tinubu olórí burúkú yìí ọmọ aṣiwèrè ọmọ akúṣẹ̀ tó délé ọlá tó ń ṣọlá yàmáyàmá ẹ kígbe bàbá Tinubu síta ẹ jẹ́ kí United Nations gbọ́ pé a ti dágún o a ti dáràn lọ́wọ́ bàbá Tinubu o òun àti àwọn Boko Haram àti ISWAP àti Gome 5 and 6 ni wọ́n o àwọn bàbá olórí burúkú yìí 5 and 6 ni wọ́n o ẹ gbà wá ẹ̀yin abiyamọ fọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ níbo lẹ wà bàbá yìí máa sáyé wa di pangolo níbo lẹ wà ẹ̀yin abiyamọ tòótọ́ níbo lẹ wà bàbá Tinubu ó máa sọ wá di méjì kọ̀ọ̀kan àbọ̀ bàbá rádaràda yìí o ẹ gbà wá lọ́wọ́ bàbá Tinubu o ẹ̀yin ará àdúgbò ẹ dìde o ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ dìde bàbá Tinubu ó ti fẹ́ polúṣọ ayé tiẹ̀ láì ṣayé tiwa bàbá Tinubu bímọ ó ti fi gbogbo orí alẹ́ kó ọ̀rọ̀ jọ kò mẹ́ni tó máa jẹ́ ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ pariwo síta ẹ gbóhùn sókè North Atlantic Treaty Organization fẹ́ gbóhùn yín bàbá Tinubu ti tà wá o ti gbà bọ̀dẹ̀ ẹ dìde ẹ̀yin ará mi ẹ dìde ẹ má jẹ́ kí bàbá yìí bà yé wa jẹ́ ó fẹ́ sọ wá di àgbàdo onúgò tó máa mú jẹ tó máa pàjẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan olóbùsọ ni bàbá Tinubu o olóbùsọ ni o bàbá T-Pain bàbá má sunkún mọ́ ẹkún máa wọlé ò ṣe máa wọlé ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ pariwo bàbá Tinubu síta ó ti ń tà wá àtàwọn mẹ̀wẹ́ ẹ̀ àwọn mẹ̀wẹ́ ẹ kígbe o ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ká gbẹ́nu dání o ẹ gbé sókè ẹ sọ̀hùn sókè bàbá Tinubu ti ya wèrè
ó ti sá lórí káwọn yín bàbá Tinubu ti sá lórí. Bàbá Tinubu ti sá lórí o ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá ògidì, ẹ dìde kẹ́ pariwo bàbá Tinubu o. Ó ti ṣèdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, bàbá lọ́wọ́ ẹ̀. Èní ni Thanksgiving in the United States of America. Mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ṣùgbọ́n olórí burúkú ni bàbá yìí. Bá ṣe ń yọwọ́ ẹ̀ nínú àwo ló tún gbọ́wọ́ sí. Ẹ bá mi pariwo ẹ̀ fún NATO. United Nations fẹ́ gbọ́ ariwo wa o. Wọ́n fẹ́ gbọ́ ariwo wa o. Ẹ pariwo sí African Union. Tí bàbá Tinubu ò bá ti dè wọ́n mọ́lẹ̀. Ẹ pariwo, ẹ pariwo. Chairperson Mahmood Ali, ẹ bá mi pariwo fún Mahmood Ali Yusuf, ọmọ Djibouti. Bàbá Tinubu ń bribe yẹn náà. Gbogbo èèyàn tó wà ní Djibouti ò pé 2 million, 1.169 ni wọ́n. Bàbá Tinubu tún lọ ó tún lọ ṣàbẹ̀tẹ́lẹ̀ yẹn náà. Ó lọ ṣàbẹ̀tẹ́lẹ̀ oníkọ́ sọ pé kò sí genocide. Even tí o bá sí genocide, ṣé bó ṣe pa wá yẹn ló yẹ kó máa pa wá? Ṣé bó ṣe ń pa wá ló yẹ kó máa pa wá? Torí bàbá Tinubu ti ya wèrè. Bàbá Tinubu ti ya wèrè. Ó ti fa wèrè. Ó ti fa lọ́yàn. Bàbá Tinubu, wọ́n ti ya wèrè. Ẹ bá mi sọ fún wọn wípé èmi ọmọ mi ń ké pè wọ́n o. Pé tí wọ́n bá yọwọ́ kúrò lórí burúkú tó ń ṣe, àwọn alálẹ̀ máa bá mi fà wọ́n lọ. Ẹ bá mi sọ fún bàbá Tinubu pé nínú orí burúkú tó kó sí, ó ti yá táwọn alálẹ̀ tó fẹ́ fa bàbá Tinubu lọ lọ́jọ́ àìpé. Torí bàbá Tinubu yìí, wọ́n ti ya wèrè. Boko Haram bẹ̀rẹ̀ fún 3.8 bílíọ̀nù. Bàbá Tinubu fún wọn ní 4.5. Ṣé rí pé bàbá yìí ti ya wèrè? Ó ti ya wèrè o. Bàbá onígbèsè. Onígbèsè ni bàbá Tinubu. Gbogbo owó tó yá mọ̀kùmọ̀kùn ló fi ń ṣe. Ẹ bá mi pè UN. Ẹ bá mi pè NATO sí bàbá yìí. Bàbá oníkòmọ́kòtọ́. Bàbá Tinubu bribe Boko Haram o pẹ̀lú 4.5. 3.8 náà béèrè lọ́wọ́ ẹ̀ o. Bàbá Tinubu tún fèèní sí ọmọ onínàkúnà máa lè. Ó fèèní sí àti dáràn ẹ̀yin èèyàn mi. Níbo ni bàbá yìí ti ṣọ̀wá? Ṣé rí pé orí burúkú ti bá bàbá yìí? Ẹ bá mi pín kẹjẹ kó dọ́dọ̀ àwọn United Nations, ọ̀dọ̀ NATO, North Atlantic Treaty Organization. Bàbá Tinubu ó ń ṣẹ́tù Boko Haram, Iswati, Lakurawasi. Ẹ ṣàánú wa, ẹ bá mi pín. Ẹ bá mi pín àwọn èèyàn mi kò jù báyìí lọ. Èní ni Thanksgiving. Mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a máa bọ́. Ṣùgbọ́n orí burúkú tí bàbá Tinubu tún ṣe yìí. It is a Yoruba language, my people. The language of the authentic children of Oduduwa. Oduduwa dynasty children. It's called Yoruba. Thank you. Ẹ bá mi pín o. Kí bàbá Tinubu tó sọ wá di pangolo. Kó tó di pé Cameroon àti Sierra Leone lọ́wọ́ máa dúnàdúrà láti ra Nàìjíríà. Ó ti sọ Nàìjíríà di pangolo. Ẹ ṣé o, Mr. Leko, ẹ bá mi pín o. Bàbá Tinubu ti bribe àwọn Boko Haram o. Ṣùgbọ́n tó bá máa fi di Tuesday. Tó bá máa fi di Tuesday. Àwọn ọmọ lórí burúkú Boko Haram wọ́n tún máa lọ ṣọṣẹ́ níbòmíì. Ó wà nínú DNA Fúlàní. Mujẹ ni wọ́n. Wọ́n tún máa lọ mujẹ. Wọ́n máa lọ mujẹ. Wọ́n máa lọ mujẹ. Wọ́n máa lọ mujẹ. Mujẹ lọmọ Fúlàní. Mujẹ lọmọ Fúlàní o.
ẹ bá mi sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà pé olórí burúkú pọ́nbélé òun ni bàbá tí pain, bàbá tí trouble, bàbá tí chaos, bàbá tí genocide, bàbá Tinubu ń bribe Boko Haram instead kó kó àmì jáde kó béèrè fún help wọ́n dẹ̀ fẹ́ help olórí burúkú lòun ò nídìí help ṣọrípa àti dáràn àti wọ gàù àti désẹ̀lẹ̀ àti rógo àti ẹ̀tí désẹ̀lẹ̀ but àti rógo ẹ pé o ẹ̀yin ọmọ Yorùbá ẹ pé o bàbá Tinubu ti ya wèrè ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ bá mi pín sí gbòòrò ayé ẹ pín kó dára olé ará oko bàbá Tinubu ti ya wèrè o thanksgiving to you my sister thank you thank you thank you. Yes, there is genocide in Nigeria. They are killing everybody. The Fulani, the Boko Haram, the Iswap, the Lakurawasi. They are terrorists. There are terrorists in Nigeria. Oh. They are killing us. There is genocide in Nigeria. Ẹ ṣàánú wa, ẹ gbà wá o. Ẹ gbà wá o. Ẹ gbà wá o. President Bola Ahmed Tinubu, he has invited the Boko Haram. The Boko Haram are killing us, yo. Ẹ gbà wá o, ìbò sí ará àdúgbò. Help us, yo. Tell United Nations, tell Germany, tell, as a matter of fact, tell Saudi Arabia that they should come and take their children. Boko Haram is part of their children, no? Ẹ bá mi pín, ẹ pín. Boko Haram. Bàbá wọn Saudi Arabia náà ti wá tán wá kọ́ wọn ọmọ olórí burúkú wọn àwọn ọmọ apànìyàn tán bí kalẹ̀ tán láwọn lọ́mọ ẹ bá mi pè wọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi pè share it bàbá Tinubu is settling terrorists. The terrorists will strike again and ask for even bigger ransom. Ẹ bá mi pè ẹ jọ̀ọ́ the genocide is in Nigeria. Help me share it, yo. Help me share it. So that United Nations will hear about it. African Union will hear about it. ECOWAS ẹ dìde. Kẹ̀yẹ́ ṣe bí amukun mẹ́kọ̀ọ́ bàbá Tinubu ti dèyìn. Ó ti dèyìn ẹ lè sọ̀rọ̀. Burkina Faso, Mali. Àwọn ló ń sọ̀rọ̀ àti Niger. Ẹ̀yin yòókù ẹ̀ lóhùn. Wọ́n ti gé yín láwọn lọ. Tiyín ti bá yín o. Tiyín ti bá yín o. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ẹ pín o. Bàbá Tinubu ti settle Boko Haram pẹ̀lú 4.5 billion. Wọ́n bẹ̀rẹ̀ 3.8. Bàbá Tinubu tún fún wọn lẹ́nì sí. Ṣẹ̀rí pé àti dáràn. Àti wọ́ gàù. Pẹ̀lú olórí burúkú tá gbé dání ta láàní. Aláàní leader. Dictator láàní. Totalitarian ló ń rúlu wa o. Despo láàní. Bàbá Tinubu àti Hitler ọmọ ìyá ni wọ́n. Ọmọ ìyá ni wọ́n o. Ìyẹn bàbá Tinubu. Bàbá Tinubu. T-Pain pẹ̀lú Adolf Hitler. Kò sí yàtọ̀ nù wọn. Wọ́n fẹ́ run orílẹ̀-èdè Nàìjíríà. Àwádẹ̀ là ń lọ kò gbà. Ṣùgbọ́n tí ò bá jẹ́ ká lọ, a máa fà wọn gan tọrọ fún Boko Haram ni. Àtàwọn ọmọ wọn, a ní kí Boko Haram wá kó wọn. A dáṣì wọn. Let that be our gift. Ká máa gbé bàbá Tinubu lọ́kàn jọ máa lọ strategize olórí burúkú tó ń ṣe. Àtàwọn àti Gumi, Ado Bayero, Lamido Sanusi, Ganduje, Galadima, Kasim Shettima, Isa Pantami. Kán kórí burúkú wọn lọ sí Sambisa. Kán jẹ́ ká retí mi. We are sick and tired of being sick and tired. Kán wá kórí burúkú wọn máa lọ. We are tired. Ẹ̀yin ọmọ èèyàn mi. Ó ti sú wa àfẹ́ bó lórí burúkú gbé àwọn ọmọ mùtọ̀ àfitọ̀ fọ́rí. Bàbá Tinubu bẹ́ bàbá wọn ṣe. Ẹ jẹ́ ká fi bàbá Tinubu àtàwọn ọ̀ràn ẹ̀ ká fi tọrọ fún Boko Haram. Tó bá gbé bàbá Tinubu kan gbé àwọn ẹ̀mẹ̀wẹ́ tẹ̀lé. Àwọn Fẹ́mi Gbàjàbíàmọ́lẹ̀, Gbàjàbíàmọ́ràn,
gbàgbàbí àmóṣì àwọn Yẹmí Kàdóso kọ́ tẹ̀lé Délé Aláké kọ́ rúgí oyin pẹ̀lú tí bàbá Tinubu Báyọ̀ ńkọ́ wọ́n ní ẹ̀sọ́ wọ́n pọ̀ bá wàhálà ọmọ Fúlàní olórí burúkú ọmọ kiri ńkọ́ ìwọ ti ṣègbè ti sọnù ó sọmọ ẹbí ẹ sílẹ̀ oní Yorùbá kan ló fẹ́ tẹ̀lé irọ́ ló ń pa stomach infrastructure ẹ ló ń lé kò ní bẹ́ ṣọ́ fún ẹ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ àní lọ Atlantic Ocean lọ́lọ́run máa dùn yín sí bó ṣe ju Pharaoh. Thank you. Share it, my sisters. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.